akọ̀ ta lalábòsí ẹ jẹ́ bá mi sí à prógámù yìí àkókò tí mo fẹ́ lò tó nǹkan ẹ bá mi sí àrẹ lógúnlógún ẹ sí àrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀yin àfáà mi Míìkì ta lalábòsí ta lalábòsí ẹ máa gbọ́rọ̀ àwọn alábòsí ẹ máa gbọ́rọ̀ alábòsí. àwọn tó ń pè é ní information ẹ bẹ̀rẹ̀ sí jáde ẹ wò ní yọmí ní bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ yìí ẹ̀yẹ nígbà tó ti jáde níbẹ̀rẹ̀ ẹ bá lísì sí Muyideen. ta lalábòsí àfẹ́ ẹlẹ́kùn egbére ọ̀dẹ̀gbẹ́ ta ló bá ṣe gẹ́ ẹsẹ̀ tó di orí social media ta ló bá ṣe tó ṣàbòsí ẹ̀ ta ló bá ṣe tó dalẹ̀ ẹ̀ nígbà tẹ́ ti gba ṣọ́ọ̀bù fún Muyideen ẹ fàgbẹ́lá Gabriel lọ́rùn lẹ́nà ẹ̀rẹ́ ti gba ṣọ́ọ̀bù fún ẹ̀rẹ́ ti lọ bá open account ará Amẹ́ríkà ní ńlá láti ẹni ọ̀là káàtì ń bẹ Nàìjíríà ará Amẹ́ríkà ní ọmọ ńlá láti oyè ti dáná leave Àgbàlá Gabriel ẹ fàgbẹ́lá Gabriel lẹ̀ àfọ òní adarípẹ́ yìí àfọ òní kọ̀ọ̀kọ̀ adarípẹ́ olóko adarípẹ́ yìí ó wá ń sọ yìí pé wọ́n rí oní Àgbàlá Gabriel rí mùsùlùmí lójú ọ̀nà àfọ yìí wàhálà mi sọ pé wà wà lìjẹ́ náà arákùnrin bàbá oníkọ̀kọ̀ yìí ó lè wà lìjẹ́ náà o ìwọ ń sọ oní Àgbàlá Gabriel rí mùsùlùmí lójú ọ̀nà wọ́n bí jẹ́ kí n ṣàlàyé fún ẹ bàbá aládarí pọ́n ẹ jẹ́ máa bá ń ṣí à prógámù yìí Ògúnládé ẹ máa bá mi ṣí àrẹ mo ti ní àfi láìfù ìkankanú yín tí mi bá rí ní mi nífẹ̀ẹ́ sí lórí ẹ̀ mo stand fún Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ Muyideen yìí wàláì Ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀ èmi gẹ́gẹ́ dúró báyìí ẹ kú lẹ́kù ẹ máa gbọ́ bàbá oníkọ̀kọ̀ ò bàbá aládarí pé bàbá eléèkú ọ̀gá oní Àgbàlá Gabriel rí Muyideen yẹn ó rí mùsùlùmí yẹn tá a là fà tọkọ Muyideen ní kéwú tó fi pè mùsùlùmí bàbá aládarí pé mọ́sáàsì wo ni ti ń kírun tó fi pè ní mùsùlùmí Muyideen gẹ́gẹ́ wí lẹ́nu ara ẹ̀ ó ní òun ò practice Islam rí ṣé àlè Islam ṣé ìsìmú orúkọ lásán ni wọ́n fi ń jẹ́ mùsùlùmí ni orúkọ lásán ni wọ́n fi ń jẹ́ mùsùlùmí ni ṣé ti sẹ́rí àkọwà rèé ẹ̀yin àfẹ́ bẹ̀rù Ọlọ́run fine ó náà ti gba ṣọ́ọ̀bù fún Muyideen níbi tó tẹ́ lọ́rùn ẹ̀gùn lé ayọ̀ ẹ ti bá ọ̀pọ̀ àkáǹtì ẹ kárẹ̀lẹ̀ ẹ ti bọ́ọ̀nù ọkọ̀ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ṣé bá a ti rí nínú yín náà tó sọ yín pé kìrìsìtẹ́nì ò lè ṣàǹfààní fún mùsùlùmí kí lẹ tún wá ń bẹ̀rẹ̀ pé Muyideen lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ Àgbàlá Gabriel sí kí lẹ bẹ̀rẹ̀ pé Muyideen ó lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ Àgbàlá Gabriel sí orí ń ta yín ni ẹ̀jẹ̀ sẹ́sì lọ́pọlọ ni èyí ṣe máa kó sọ̀rọ̀ tí ó tún kó jẹ Ọlọ́run ti kẹ́ Muyideen ará Amẹ́ríkà ní ń gbà láti ṣèbára Amẹ́ríkà ń tó náà ya alábòsí yẹn òun rówó ẹ lórí títì ni ará Amẹ́ríkà ti ń gbà láti àkáǹtì Muyideen tí Muyideen wà Nàìjíríà torí pé ẹ fẹ́ mọ́ mọ́nítọ̀ rẹ̀ la'natullahi 'alal kasibina wala yasidu solimina illa asara àti bọ̀tà alábòsí ò ní dà. kí lè ń bùkátà pé ẹ fẹ́ mọ ọmọ bí ṣe ń náwó rẹ̀ sí ṣé bẹ́ẹ̀ ni Muyideen ti mature ẹni ìsọmọdé
àdàpé gbèsè ní balance kò ní ìdí kẹ́ ẹ fi nọ́mbà ẹnì kankan síbi àkáǹtì tẹ́ bá open kò ní ìdí kẹ́ ẹ máa mọ́nítọ̀ rẹ̀ ṣebí mọ́nítọ̀ iná l'Àgbàlá Gabriel mọ́nítọ̀ rẹ̀ tẹ́ ẹ sọ di bímọ lọ́wọ́ ẹ lè rojú rere Ọlọ́run. Bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ ṣebí mọ́nítọ̀ yìí ẹbẹ́ yìí ti mọ́nítọ̀ rẹ̀ báyìí ẹ jẹ́ àfẹ́yìn náà lóṣù mẹ́fà sọ́dún kan ẹ mọ́nítọ̀ Muyideen ẹ jẹ́ ọ̀làgbèsè ẹ gbàgbé kó ní dúkìá lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ gbàgbé gbogbo ẹ̀yin àfáà Muyideen àti bọ̀dá yìí ti bẹ l'Amẹ́ríkà iye tó bá jí owó tí nígbà tí Àgbàlá Gabriel mọ́nítọ̀ rẹ̀ ìníkà ẹ sọ owó tí nínú dúkìá yẹn. Ẹ sọ owó yín náà ọwọ́ ní èèyàn já mùsùlùmí wọ́n rí e owó elépo ń bẹ létí ẹ Ọpẹ́yẹmí Abdulrasaq ṣé owó elépo ń bẹ létí rẹ lọ́jọ́ tí Àgbàlá Gabriel rí e fine Àgbàlá Gabriel rí Muyideen ẹni ọjọ́ tó dẹ̀ rí e ó pariwo fún gbogbo ayé Àgbàlá Gabriel sọ gbogbo ayé pé òun rí e o bàbá Ọládàrí pọ́n nígbà tó ọmọ pàbúrò rẹ ni àkọ́bí ìyá rẹ àbábíké ìyá rẹ kí ló tó ọ̀bọ tàǹgbà náà kọ́ bọ́ ọmọ ìyá rẹ torí e ó yẹ kó lọ gbà lọ́wọ́ Àgbàlá Gabriel nígbà náà Àgbàlá Gabriel change aṣọ sí lọ́rùn ojú rí ọ̀fọ́ ológọ́bù gbà náà Àgbàlá Gabriel ń gba ìjárí funfun ó bá gbà ọrẹ wọn ṣe igi mọ́ létí gbà yẹn kí ló tó bóde gbà ẹ kó ní ọmọ ìyá rẹ tó sọnù rè ọwọ́ abẹ́rẹ́ àbòsí kí ni ṣẹ̀rí àsọ pẹ̀lú tó bá parẹ́ ọ̀sìn náà máa yàn kí ni ṣẹ̀rí àsọ pẹ̀lú tó bá parẹ́ ayẹ́kìlá máa yàn ẹ bóde ẹ wá dájọ́ ṣẹ̀ríà ẹ̀yin alábòsí mùsùlùmí yìí ẹ̀yin ìkàfà ẹ̀yin mùnáfìkì ẹ ti ó bú àkáǹtì fún wáì Àgbàlá Gabriel bẹ́ẹ̀ ṣe fún tó arákùnrin yóò dùn kò sọ gbólóhùn kan àmọ́ ẹni tó bá jẹ fùfú lárọ́ ọmọ fún mo gbọ́nu prógámù bàbá Aládàrí pọ́n bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ ó ní nígbà tí ń sọ pé ẹsẹ̀ sí ó ti mú Muyideen o làwọn wá rò pé Àgbàlá Gabriel lè lọ ó lè lọ mọ́lọ́pàá arákùnrin yóò rí tí ń rò àyẹ̀wò àdá orí ń ta yín ni àti kínní yín àti kejì yín àti kẹta yín àti Nàìjíríà ní yín àti Amẹ́ríkà ní yín mélòó wà lára yín ṣé ẹ tọ́ lóhùn ni àtẹ̀yìn alábòsí bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ ẹ ti lulẹ̀ bẹ́ẹ̀ bá ń lọ kóòtù ẹ̀sùn ẹ lulẹ̀ ọlọ́run lọ́ọ̀yà kédìde lọ́ọ̀yà tó rí rẹ̀ pé lọ́ọ̀yà tó níṣẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà tó máa ti ń ṣe kan kò ní bá kẹ̀kẹ́ nu yín dá sọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel àfi lọ́ọ̀yà tí ó bá níṣẹ́ lọ́ọ̀yà tó rí ẹ̀ bá pé tó náà jẹ́ ni ti ń ṣàánú tó mọ pàtàkì ìjọmọ nìyẹn kan kò ní dá sọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel àfi tó rí rí ọba pé lókù. tọ́rọ máa wò yí pé kí ni tó fẹ́ rí bẹ́ẹ̀ ọgbọ́n Ọlọ́run ni ẹni ẹ bá pèsè irú ẹ fẹ́ fọgbọ́n Ọlọ́run yá ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló pa Muyideen àtàgbàlá Gabriel pọ̀ ṣé mọ́sáàsì l'Àgbàlá Gabriel ti rí Muyideen ni ṣé Muyideen ti yí ìdìbò l'Àgbàlá Gabriel rí ni ṣé ti jí máa bọ̀ lórí ni. Bàbá Aládàrí pé tẹ́tí fà ìdí àparí lọ díẹ̀díẹ̀ wá bòde ṣé jimá ni Muyideen ti ń bọ̀ t'Àgbàlá Gabriel ti rí
ṣé yídì ní ti ń bọ̀ tó ti rí àbínú mọ́sáàsì ló ti rí àbórí iwájú ta mọ́sáàsì. ọlẹ́yìn ìwo yẹn rìn ẹ̀yìn ìwo sẹ́ àmọ́ Muyideen sọ fún yín pé òun sùn òun wá lálàá òun rí pé wọ́n tó kó chájà àtàbà àtọmọ kéwù wàláì ìran yín dùn owó social media àtàbà àtọmọ kéwù Muyideen àtàwọn àfà rẹ̀ ó ní Muyideen sùn ọwọ́ alálàá Muyideen tó ti di Joseph o èmi mà bá mi o Muyideen tó ti di Joseph alálàá Muyideen wá sùn ọwọ́ alálàá. ojú ọlápẹ́ àní bàbá alálàǹgbà ẹlẹ́kùn egbére ó ní Muyideen sùn ọwọ́ alálàá ó lọ lálàá pé òun wá kiri chájà asáfà ìponu báyìí ọgbẹ́ni ìponu gan o mo ti wẹ́ tó ponú nù àwa mùsùlùmí pàápàá nù alálàfà mi ì tí ì rí tó bàbá aládarí pẹ́ yìí kó ọ̀dẹ̀ tó bọ́ social media bọ́wá jẹ́ pé àlá Muyideen sùn oorun àárọ̀ ló sùn ni àbó oorun ọ̀sán àbó oorun òru mọ́jú. orí ń ta ẹ́ Muyideen sùn bàbá aládarí pé ó tẹnumọ́ kí wọ́n fún mi ní 300,000 wàláhì wọn ò tí ì fún mi lówó wọ́n dẹ̀ máa fún mi lówó màá dẹ̀ gbà ó ní wọ́n ra màálùú fún mi sọ fẹ́ ṣèléwó ni èyí tí wọ́n fẹ́ rà fún mi kì í ṣe màálùú òkèjú ni sọ fẹ́ pùsì àwọn tèmi ní kẹ́tẹ̀tẹ̀ lóòdù mi sọ àgbàgbẹ́ gbẹ́jọ́ ní online ni wọ́n ti ra mọ́tò bù wọn ní látara àbòsí mọ́tò ń padà dẹ́kun wọ́n padà sunkún síwájú àwọn ayé tó ń sunkún tó ń wakú mú báyìí. ọlọ́mọ bá tí ọ̀nà Sunday Igboho ọlọ́mọ bá tiẹ̀ jẹ́ láíláí odidi ilẹ̀ ló bù wọ́n sọ́ọ̀tì ìkéwú débẹ̀ gbà náà ni. ìwọ́de kẹ́kẹ́ bù ńlẹ̀ ẹni tí ẹjọ́ bù nílẹ̀ ẹni náà fi tiẹ̀ kọ́mọ́sáàsì ọ́fíìsì lọ́hùn àmọ́ kókó bó ti ṣe tiẹ̀ bó ta ni bó ṣe kán ni. ṣàdẹ̀rù yìí pé àwọn wàásù akọrí sí inú igbó inú ìdọ̀tí inú ẹ̀rọ̀fọ̀tẹ́ kọrí sí ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ṣé bó ti rán ọmọ kéwú gbogbo àwọn ọmọ kéwú tó kú níbi tó ń gbé gbogbo ẹni ẹ ti túká àwọn tí ń bọ́ olùbàdìrì gbogbo ló ti ṣe ń sùtá wọ́n ti sá lọ ọbọ yìí jèrè lẹ́yìn ọkọ̀ ló jẹ́ gbogbo wọn túká kúrò lẹ́yìn ẹ̀. Àmọ̀kẹ́dẹ́ ọbọ̀ ìjẹ́rẹ̀ lẹ́yìn ọkọ wọ́n dẹ̀ ti túká ókè ó ti yé mi ọbẹ̀ ẹ̀sán ọmọ kéwù tuntun jọ ibi ó ti gbé ń da ó gbé ọmọ kéwù tuntun lọ́dọ̀ chairman olórí àwọn bàbá Ìjẹ̀bú of Ọ̀yọ́ State Ìbàdàn olórí àwọn Bethany Ìjà is Mr. Muyideen chájà olórí àwọn onípúùlù of Nigeria ibi ó ti gbé yẹn dá ọmọ akéwù tuntun lọ gbà ọmọ akéwù tó fi ti irú ẹ̀ gan nu olómi sọ pé mo lọ́mọ akéwù wà láì bẹ́ẹ̀ ni mo tó insist mo ní tí ọ̀rọ̀ Àgbàlá Gabriel bá lọ kóòtù torí mẹ́jọ tẹ́ fẹ́ rò fún kóòtù lọ́yà yín mi mọ̀ ń tẹ́ fẹ́ sọ fún tí ọkọ̀ ọ̀lẹ̀. Ìtì lọ́yà yín fẹ́ kọ́ ọ̀lẹ̀ mi mọ́ ìtẹ́ fẹ́ rò kóòtù mi mọ́
dúkìá Muyideen ti bẹ lọ́dọ̀ Àgbàlá Gabriel tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ mi mọ́ ó náà ti gba ṣọ́ọ̀bù fún níbi tó tẹ́ lọ́rùn leave then Àgbàlá Gabriel mo fẹ́ fẹ́ èbó ni o ẹni ọba arajà sùn tó bá jẹ́ ìpín orí rẹ pé gan ni ìwọ bàbá aládarí pé yìí bàbá ẹlẹ́kùn egbére torí ẹ bá pẹ́ sẹ́wọ̀n náà sọ òṣìṣẹ́ ni sẹ́bẹ̀ ni ìyá ti ń jẹ́ ọ́ tó ni sẹ́bẹ̀ ló sì ń tọ́ tó ni àti wà táwọn akẹgbẹ́ ó yẹ kẹ́ ẹ bọ́ social media kẹ́ ẹ pẹ́ lórúkọ tí àti wà tẹ́ yòókù ẹ lórúkọ fámìlì yìí ẹ gbé 500,000 fún Muyideen káwá pé ó yẹ kí gbogbo yìí kẹ́ ẹ má ta sára àdúgbò èbó kankan. wọ́n ní aráàlú èbó ẹ̀yin náà èmi ò tiẹ̀ mọ̀rú aráàlú èbó náà ṣébẹ̀ náà nìyà ń jẹ aráàlú èbó tó tó ni. abẹ́ ẹ̀ máa ń gbọ́rọ̀ tí dídì ní sọ ni. ẹni tó làkàtì bẹ́ Nàìjíríà aráàlú èbó ní ń gbà láti ẹjọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà ní Amẹ́ríkà, London, Italy. Allah Akbar. Adémọ́lá Olúwaṣùn àbúrò ní sẹ́yìn o ẹjọ́ ẹ̀yà aráàlú èbó torí inú tẹ́ ẹ máa ń sọ fún wa ní pé kò sáàyè ranù l'Amẹ́ríkà arákùnrin tó jẹ́ pé lọ́fẹ́ máa gbà láti Muyideen nìyí sẹ́lẹ̀ sí níṣẹ́ báyìí sọ́mọ tí ń ṣe báyìí ẹjọ́ torí tọ́lọ́run torí kò yé mi o sára ìlú èbó a máa gbà láti ní mo mọ̀ rí mú ètè sọnù Àgbàlá Gabriel ọ̀dà wọn sì bá síbo Àgbàlá Gabriel kìnìún Ọlọ́run wo Àgbàlá mo gbé fún ẹ ìjayà mo gbé fún ẹ Gabriel mo gbé fún ẹ ìjayà mo gbé fún ẹ gbòsàgbòsà Àgbàlá Gabriel mo gbé fún ẹ gbòsàgbòsà. wàkún ṣáàkì ìrálì ṣẹ́ẹ̀kì ṣé ìkà ìnàkú àfààní ẹ tó bá jẹ́ lídà rẹ Mr. Adémọ́lá ẹ ní dolosi kà tẹ́ lọ́wọ́ yín kà tẹ́ dìyín kà tẹ́ lápò yín ẹ dẹ̀ ní parẹ́ ọlá àpẹẹrẹ àlùkùrí àná kún ṣáàkì ìrálì ṣẹ́ẹ̀kì. ẹni ọba jí ọ̀gá rẹ̀ wọ́n ní kò mọ̀ọ́rẹ́ ọ̀gá Muyideen l'Àgbàlá Gabriel jẹ́ bàbá Muyideen l'Àgbàlá Gabriel jẹ́ mẹ́tọ́ Muyideen l'Àgbàlá Gabriel sáré gbogbo ọ̀ràn ọ̀ràn tá à ń sọ gẹ́gẹ́ pé ó lù ú sí ìsàbẹ̀ rẹ̀ lọ́wọ́ ni tọ́ba béèrè fún yàrá sí onídìí láti lù ní bẹ́ẹ̀ bá gán tó sẹ́mọ̀ tọ́ba lọ sí ọlọ́pàá tọ́ba ṣẹ̀ sí òfin wọn bẹ̀ sí oníjìyà ni. mo sọ fún yín pé bí Muyideen bá wá kéwú lọ́dọ̀ mi tó bá dìsáàfù kọ́ dọ̀bálẹ̀ máa dá dọ̀bálẹ̀ èyí tí ò ní lọ́wọ́ àgbà lọ́dọ̀ tèmi àìkúlẹ̀ kéwú kákúlẹ̀ tà fún yẹn. àìkúlẹ̀ kéwú kákúlẹ̀ tà fún yẹn. ẹ lè succeed ṣe gbọ́ ọmọ ìyá ayé tó sọnù Ọlọ́run dẹ̀ ṣe é. Àgbàlá Gabriel ti bá ń rí e ṣé bẹ́ẹ̀ ti rí nǹkan yí padà ẹ máa kó kábàkàbà yín lọ ẹ fàgbẹ́lá lẹ̀ àwọn èsì olóore àwọn tí Àgbàlá tó fẹ́ ràn lọ́wọ́ àwọn t'Àgbàlá Gabriel fẹ́ bùkún wọ́n pọ̀ oníwọ̀n bùnmi 300,000 wo bàbá alálàǹgbà sojú ẹ̀ náà fi bùnmi kọ́kọ́rọ́ mọ́tò látijọ́ mo ti bẹ̀rẹ̀ ayé mi tẹ́lẹ̀ wọ́n máa bùn mí ní nǹkan ni torí mi máa bọ̀ sí iṣẹ́ mi ìlú jìbìtì mi ìlú rí àrí ayé mo ti ń sọ yìí mo dẹ̀ ti mo parí àlùkùrí 1984 bàbá ẹlẹ́kùn egbére níbo lọ wà ńgbà náà 1984 ni mo parí àlùkùrí nílùú Ìlọrin
tí mo ti ń tú tí mo ti ń gbẹ díẹ̀ tí mo ti ń gbẹ jálàbí tá a dẹ̀ ní àpúrúfà bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ mo sì lọ Mẹ́kà 2005 kírísítẹ́nì ló rán mi o Eric mo ń tẹnu mọ́ ẹ bá ń gé ẹ̀yìn blọọgì ẹ bá ń gé o mo lọ Mẹ́kà 2005 kírísítẹ́nì ló rán mi o Ọlọ́run dẹ̀ kó kọ́kọ́rọ́ lé fún mi ní 2006 ẹ wo bọ́lá ṣe bá mi tó ètò ìgbésí ayé mi láì lu jìbìtì mo dẹ̀ bẹ̀rẹ̀ ọkàn gígùn káà gígùn ní 2008 kírísítẹ́nì ló dẹ̀ rà fún mi lọ́dún náà ẹ máa wo mo sì bẹ̀rẹ̀ èèyàn ríran Mẹ́kà láti 2013 ni mo rán ìyá tó bí mi lọ Mẹ́kà olóṣèlú kankan kọ́ ló fún mi látara àwọn olóríire tí wọ́n yí mi po àràfà 2024 yìí àtúrẹ́ ní tọ́lọ̀ tó ní ọgbọ̀wọ́ wa lọ Mẹ́kà ṣé bá wà fún mi ní 10 million ẹgbẹ́ sọ́pọ̀ jù fún mi ni kò pọ̀jù fún mi ìwọ lọ́mọ ìjọ bẹ̀rẹ̀ tí jákú àyà mo tún wí láàrin ayé mi rí Àgbàlá Gabriel rí báyìí sójú àmọ́ iṣẹ́ ribiribi iṣẹ́ àánú tí ń ṣe jójúmọ́ ni mò ń rí mo dẹ̀ ń kí Ọlọ́run lára ẹ̀ mo dẹ̀ ń kí Ọlọ́run lára Àgbàlá Gabriel ni mo fi pe Àgbàlá Gabriel ní kìnìún Ọlọ́run kìnìún Ọlọ́run ni ẹ̀yin tẹ́lẹ̀ ní fi àkáǹtì tí bàbá nílẹ̀gbà ó lè fi àkáǹtì rẹ ó lè fi gbowó fún Muyideen fine gbogbo yín ẹ̀ lè fi gbà á kí lẹ̀ ń sẹ́bùrú owó rẹ̀ sí kò ní ìdí ká ẹ mọ bó ṣe náwó ẹ kò ní ìdí ká ẹ mọ iye tó ní lákàntì kò ní ìdí ká ẹ mọ iye tí ẹ dá fún aráàlú ẹ̀bọ ní tí wọ́n ń gbà láti sẹ́rí pé ẹ lulẹ̀ ẹ lójú ti rárá Fásakí Fúnkẹ́ àbúrò ní sẹ́yìn aráàlú ẹ̀bọ ní ń gbà láti gbogbo ọmọ tí ẹ bí ẹnà ọkọ wọn wá káwá fìmọ̀ yí wọn ní ṣe sí padà kíyá pẹ̀lú bàbá kan lè jẹ ẹ má jẹ tẹ̀yìn bẹ́ẹ̀ bá kíw tí ọba aráyè gba wájú Sùmọ́ràtìlì Múmínì kọjá kọjá lọ́dọ̀ bàbá àgbàlagbà ìjàgbà kò lè mọ bí ó sì ṣàyẹ ẹ tí ò kíw láwà ní láàárọ̀ ó ké lọ́sàn-án ẹni tí yóò ké lọ́sàn-án ti ké láàárọ̀ ẹni tí yóò ké lọ́sàn-án ti ké láàárọ̀ sọ́dọ̀ wọ́n sọ̀kalẹ̀ wá ṣàánú èèyàn ni mo dẹ̀ sọ fún ọ pé mọ́sálásí tí mò ń kọ́ lọ́wọ́ yìí òun kọ́ làkọ́kọ́ mọ́sálásí inú Ramadan abakupake pure water ibẹ̀ ni Ọlọ́run ti kọ́kọ́ lómi kọ́ mọ́sálásí àwọn kìrìsìtẹ́nì náà ni wọ́n bù mí ọ̀rọ̀ Muyideen àt'Àgbàlá Gabriel ti ṣẹlẹ̀ èèyàn mélòó ló láàánú nínú ẹ̀yin mùsùlùmí àfi bẹ́ẹ̀ tí máa gbẹ̀yìn lẹ́sẹ̀ ebó lórí burúkú yín náà nu ẹni ní àdúrà ní olókù ọ̀dà sàrà ọ̀dà fọlọ́kù ó lè yín ẹ̀dẹ̀ gbowó Saudi sànẹ́bí gbowó Saudi ẹgbà kànga wá láti ìlú mi owó bá òòlù lẹ́gbà ẹgbẹ́ òrù àwọn tẹ́ ẹgbẹ́ kànga fún wọn à ní mọye tí ẹ kó fún yín bẹ̀lẹ́ pé wọ́n mọye tẹ́ ẹ ná ẹgbẹ́ mọ́sáàsì wá láti àgbà yahoo ní ìnà àgbà yahoo ní gbogbo yín. bọ́rọ̀ bá wá tó báyìí tá a dẹ̀ ṣe nítorí ipa nídìí kankan tá a dúró pẹ̀lú Àgbàlá Gabriel nítorí parí pé ẹ fẹ́ rẹ̀ jẹ́ ẹ fẹ́ fi tí ò sínú Islam ẹ fẹ́ máa fi àtáàkì ẹ̀ tẹ́mi dẹ̀ jáfa.
tí mo jẹ́ àfà tí mo dẹ̀ mú òru àtìbú níwọ̀nba nínú alukuran torí pé wà kúlù fọ́ọ̀kà sí ilimi àlì. àṣàní àdé tí wọ́n bá ti ń jù ú lé àfi ká máa dá padà fún wọn. tí wọ́n bá ti ń jù ú lé àfi ká máa dá padà. àwọn olórí burúkú àgbọ̀dọ̀ jó jẹ̀rí ọ̀rọ̀ lára wa. àgbọ̀dọ̀ lájúlẹ̀ kí wọ́n fún ìsìlámù lọ́kọ́ tí ń ṣe tiẹ̀. ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn ìsìlámù. ẹ̀sìn tó mọ iye èèyàn lẹ̀sìn ìsìlámù. ẹ̀sìn tó mọ́ọ́rẹ́ ni. ẹ̀sìn tí ń ṣẹjọ́ ni. ẹ̀sìn tó mọ àpọ́nlé ni. táwọn kan bá fẹ́ chíńjì ẹ̀ àwọn gbọ́dọ̀ dákẹ́. tá a bá ti dákẹ́ a jẹ́ pé tí wọ́n wí bó ṣe rí nu. mo ní ẹgbẹ́ jáde ibi tí Àgbàlá Gabriel ti sọ fún mi dín pé kọ́ka lọ ṣọ́ọ̀ṣì sọ́kò ló Jésù fún ni. ẹ̀dẹ̀kọ́ ẹ̀pá rẹ̀ ẹ̀ tí ó pọ̀ àkáǹtì fún Muyideen àmọ́ nǹkan ní gbà láti aráàlú èbó ní gbà láti ìṣẹ́jú díẹ̀ ló kù tẹ̀sí yọ ta tàbí iṣu gbogbo ń tẹ́ ẹ̀bù pátá ìsásúlẹ̀sì láti àlìsì lìsàlà wàá kára jáde ládùú àsìkò ọ̀la wọ́n kọ́ ọ̀la ní ìsánù máa là á yàwó mẹ́yìn sì tún àdínsù àbára bí anarọ̀ bákà àwòhálà àṣì ọlọ́nfẹ́ dé tí ó tú àṣírí gbogbo tẹ̀m̀bù. mọ́sáàsì tó dẹ̀ ń wò tá a kọ́ lábàá kú pakin mr ìgbìyànjú díẹ̀ fọ́ ọ̀tí àjọ kọ́ ni Ajíbíkí Adé Ọlábísí àwọn eléyìí wọ́n díjú gbowó lẹ́ni abábìlámí di Adéjúmọ̀ ọ̀rọ̀ Àgbàlá Gabriel lè ṣẹlẹ̀ kódà àwọn oníṣẹ̀ṣe fún wa lówó nígbà tá à ń kọ́ mọ́sáàsì àbákú pakin odidi àyè tí mọ́sáàsì wà tó ti wúgbó tí ò sí kẹ̀kẹ́ bẹ̀ mọ́ eléyìí tá a wá ń kọ́ yìí jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ọ bàbá alálàgbà tá a bá dá owó mọ́sáàsì èyí tá a ṣẹ̀ṣẹ̀ kàn yìí tá a fẹ́ ṣe gíláàsì ẹ̀ tá a fẹ́ rẹ̀ yìí tá a bá dá owó yẹn sí 5 owó àwọn kìrìsìtẹ́nì kó 4.5 àtààbọ̀ ń bẹ̀ mi sọ́ọ́rì láti sọ àní ayé la wà yìí. owó àwọn kìrìsìtẹ́nì ó kó 4.5 àtààbọ̀ ń bẹ̀ ṣé wọ́n ní ká sọ bẹ̀ di ṣọ́ọ̀ṣì ni ṣé bí wọ́n ṣètò Ọlọ́run lára sí Ọlọ́run ni àkọọ́lẹ̀ wo ló wá sọ wípé èyí tí wọ́n ṣe wọn ní ládá. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man bana lillahi baytan bana Allahu lahu yawmal qiyamati fil jannati ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá iná owó rẹ̀ síbi ìtọ́lọ́hún tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlìkíámà Ọlọ́run wọn kọ́lé fún lálìjánnà. ẹ̀yà kí dání yìí ilẹ̀ ti mẹ́bà yín ìtẹ́ àròkọ́lẹ̀ bá àròkọ́lẹ̀ fi ti máa ṣe Àgbàlá Gabriel orí ń ta kò sórí yín bẹ̀. bí mo ṣe ti travel dé ìbọ̀ṣẹ̀ rẹ̀ mi tó ọyẹ bomi ara kí n sùn ni ara mi ò gbá ní àdéhùn lọ́lọ́run béèrè mo ti ní sọ kẹ̀kẹ́ nu yín tí mi bá rí ní mi ní dáhùn. ṣé bó rí páwọn yòókù rẹ wọ́n ti dáadọ́ wọ́n ti mọ̀ pa látẹnujẹ ní ọ́ oúnjẹ kú jẹ ní ọ́ alábòsí ní ọ́ ọ̀dàlẹ̀ ní ẹ́ ìwọ tó bá àfàṣàìdì sí túnṣe lẹ́ẹ̀kínní ọ̀dàlẹ̀ rẹ̀ ó tún gbọ́ ọmọra àárín ó tún dalẹ̀ lẹ́ẹ̀kejì ó tún gbọ́ ọmọra ẹ̀ẹ̀kẹta ọba lọ fẹ́ ṣé wọ́n yẹn lọ́wọ́ àbọ̀ṣọ́ online àwọn tí wọ́n bá mẹ́ẹ̀ kò sọ̀rọ̀ kankan tí irú ẹ̀ gbọ́dọ̀ sọ tó lè nítumọ̀ sí wọn. ọ̀rọ̀ kankan tí irú rẹ̀ gbọ́dọ̀ sọ tó lè nítumọ̀ sára ayé tó bá dẹ́ ẹ̀mọ́ kò sí. kódà kò yẹ káwọn èèyàn máa lísì sọ̀rọ̀ ẹ̀ torí ẹ bá tún lísì sọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọdé yóò pín orí burúkú látara rẹ̀.
ọlọ́mọdé òpórí burúkú látara ẹ̀ kí ni wàhálà Samuel nìkan ni mùsùlùmí t'Àgbàlá Gabriel ràn lọ́wọ́ ni àwọn ọmọ ìyá ayé sì ṣẹ́kù lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ lọ kó wọn. bàbá aládàrí pé ẹ̀yin ọ̀dájú ẹ̀hẹ̀nẹ̀ burúkú yìí ó ń bára kẹ́ déwájú yín tẹ́kẹ́ bẹ́ẹ̀ fún better level yóò ṣàdúrà 1 million ṣe é fún bàbá aládàrí pé àwọn ọmọ ìyá yín sì ṣẹ́kù o Mr. Sunday Olúbọdún àwọn olóríire nu àbúrò ní sẹ́yìn bàbá alálàgbà àwọn ọmọ ìyá rẹ̀ sì ṣẹ́kù lọ́dọ̀ Àgbàlá Gabriel yá wá tirẹ́là bíi 4 tó fi lọ kún wọn kẹ́ẹ̀dẹ̀ yanjú ìṣòro wọn Samuel nìkan ni Àgbàlá Gabriel ràn lọ́wọ́ àwọn tí ó jẹ́ big man àìmọye àwọn t'Àgbàlá Gabriel bá wọn parí ilé wọn níbi tí ń kọ́ sí inú wọn ni tí òrùjú máa ń dùn sí wà bàbá àlùbáríkà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ parí olódó ńkọ́ ìyàgbó ńkọ́ bàbá alálàgbà gbogbo ẹ̀yin àfáà Muyideen àwọn ọmọ ẹ̀yà yín ó ẹ̀rín sì ń pa mí ó sì yẹ tètè parí o torí oúnjẹ tí mo jẹ ti dà àwọn ọmọ ẹ̀yà bàbá alálàgbà àwọn ọmọ ẹ̀yà rẹ̀ kù lọ́dọ̀ Àgbàlá Gabriel o t'Àgbàlá Gabriel ń ṣàánú fún àwọn tí ń gbalé fún àwọn tára wọn ọ̀yá àwọn tọrọ wọn jẹ mọ́ pírẹsẹ̀ tí dẹ̀ mójútó ọmọ ẹ̀yà mi àwọn míì t'Àgbàlá Gabriel nábì 1 million lé lórí 1.5 ó 300,000 ọmọ ìyá rẹ̀ ṣẹ́kù lọ́dọ̀ Àgbàlá Gabriel lọ́wọ́ owó lọ́ọ́ kún wọn kọ́ lọ́bọ̀ yanjú ìṣòro wọn. ìjà tá a bá lè parí sáà dákun ni iná ṣàyàkùn lásàtà alẹ́ bí oṣù bẹ́ẹ̀ Àgbàlá ọtútù sí ṣọ́ọ̀bù falẹ́ bí oṣù ṣọ́ọ̀bù 2 lálẹ́ bí oṣù lò kò tún pẹ́ mọ́ lọ lókẹ́sẹ̀ alẹ́ bí oṣù wí kọ̀ǹfà tí mo gbọ́ báyìí pé tó bá ń lọ lókẹ́sẹ̀ ó fi ìyàwó òun bẹ̀. Thank you, sir. Afẹ́ ẹjọ́ ń gbé yín yẹn mọ́sáàsì yín wọ́n ti ń fi mọ́sáàsì bú wa adẹ̀bẹ̀ kọ́ lọ́wọ́ bá ní parí ẹ̀kọ́ dirin gidi wọ́n ti fi ń bú wa ibi ó sì dé wàláhì Ọlọ́run àtẹ̀yìn ni. sáwà máa wù á jẹ́ máa ṣàbòsí ni ẹ máa tún tí ò sínú Kùránì. Etí ò sínú Kùránì ẹ̀ ń tú sáwà gbà fún yín ni. Ó ní yẹ́sà bàbá Ọlọ́làngbà àti wọn àti gbogbo àwọn yòókù ẹ̀yin àfáà Muyideen àwọn ọmọ ìyá yín kù lọ́dọ̀ Àgbàlá Gabriel o t'Àgbàlá Gabriel ń ṣàánú fún o àwọn t'Àgbàlá Gabriel fún lówó oúnjẹ ọ̀sẹ̀ inú ọmọ ìyá yín àwọn t'Àgbàlá Gabriel fún lówó ojúmọ́ inú ọmọ ìyá yín àwọn t'Àgbàlá Gabriel gbalé fún àwọn tó gbẹ ṣọ́ọ̀bù fún àwọn tó dá lókòwò àwọn tí ń tọ́jú rámọ́tà náà ó ẹ̀yin èèyàn mi àbúrò ní sẹ́yìn bàbá aládàrí pé bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ rámọ́tà rẹ ní Kòròdú ibi t'Àgbàlá Gabriel bàbá lè rẹ̀ dé ẹ lọ bá parí ẹ o ẹ fẹ́ la ẹ fẹ́ kú ẹ fẹ́ san pátá ẹ fẹ́ la
sùmùràtìlì mùmínì èdè àti èsì ọ̀rọ̀ làwọn àfa wa kọ́kọ́ wa. èdè àti èsì ọ̀rọ̀ làwọn àfa wa kọ́kọ́ wa. wọ́n ní fásitì sáà ká yọ àlè ìsàn láyà àdìgẹ́ ẹnẹ́ka ìnáwó ṣùgbọ́n tó o bá fẹ́ sọ̀rọ̀ lọ sún ahọ́n ẹ̀ ni torí pé ejò ní ahọ́n tó o bá ti mọ̀rú àwọn tó fẹ́ dojú ọ̀rọ̀ kọ ọ̀rọ̀ tó sọ wọ́n dẹ̀ máa sá ẹ jẹ báyìí. oríire wo ló sórí social media ló dé ló tó sóríire tó ṣe nínú ayé. bàbá àgbà alámọ̀fẹ́ àbá àdéwálé onítìá àbúrò ní sí ọmọ ọlá nẹbí bàbá ẹlẹ́kùn ẹgbẹrẹ bóde kọ sóríire tó ṣe rí ṣebí ìgbà tí wọ́n rí pé ya mọ́tò ń jí ọ online náà ti bu ọ ní mọ́tò ẹni ò sì sábàbí ó fi bí sùn ni ó padà sunkún kẹ́yìn ni ọmọrú ẹni tó ń bá sọ̀rọ̀ ni èmi ọmọ ẹwú nìwé rí ẹwú filé èmi fọ̀nà mi ẹwú tí ò ní fàbùjá lè kiri ọmọ ẹnì kọ̀ọ̀kan mo kéwù sùn múra ilé kéwù tí wọ́n ti mèsì ọ̀rọ̀ mo ti jí ọmọ àkírè àwọn arógun mẹ́sà ọmọ adálẹ̀gbèsè ewúrẹ́ ọmọ adálẹ̀gbèsè kẹ̀kẹ́ òforí gbálẹ̀ léwẹ̀ ni sọ́ọ̀yọ̀ ṣubú. mo ní ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen nìyí tí wọ́n bá jí mi láago 2 òru máa fèsì ọ̀rọ̀ fún yín tó bá jẹ́ aago 3 òru ni máa fèsì ọ̀rọ̀ fún yín kí wọ́n tó lè fìyàn jẹ odidi fáàrù ní wùlámáì fún odidi ìlú 3 tí ìlú 3 sì ní ọba Àpòmù Ìkirè Ìkòyí ànẹ fáàrù ní wùlámáì ọ̀bí Abdulrahman Mumini gbogbo tí ìjà Kọ̀dìríyà ìlú 3 èmi ní fáàrù wọn. wo ọ̀gbẹ́ni irú rẹ kọ́ ni wọ́n sọ ọ lórí ire kẹ̀kẹ́ ọ ní bíbí. bàbá aládarí pọ́n tọ́pìkì ọ̀rọ̀ mi nípa ọmọ ìyá rẹ kù lọ́dún Àgbàlá Gabriel t'Àgbàlá Gabriel ń ṣàánú wọn inú wọn ni Rámọ́tà ó ń sunkún pé k'Àgbàlá Gabriel wà bọ̀ ń parí ilé òun ẹnu ọba Rámọ́tà parí ilé rẹ o ṣé bàbá alálàǹgbà ti gbọ́ ẹ̀yin olórí rẹ ọ̀rọ̀ mọ́sálásí wa etí kún bá wọn nújẹ́ nínú ìbànújẹ́ ni ó sì pa wọn ọlá àpẹẹrẹ àlùkùrẹ́ àná. ẹni tí ìkẹ́kọ̀ọ́ sọ pé ẹni tó bá ń sọ̀rọ̀ kan ló máa fowó ìkan tí ń jì. ẹ máa gbọ́ dídì rìn. wọ́n máa kọ̀ sí sọ́fíìkì rẹ̀ kan tí ń sọ pé ẹ ṣàánú mi o nísà àwọn ọ̀rọ̀ kan. ẹ máa gbọ́rọ̀ bàbá alálàǹgbà ó ní nǹkan kan sọpọlọ Muyideen tó bá sọ̀rọ̀ kan yóò fèwé sí i àmọ́ nígbà tí ń sọ pé wọ́n mímí kí n tó tún bóde ńkọ́ ẹ̀yin ìka yìí ẹ̀yin àfibi sólóore yìí àfibi sólóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ o Ọlọ́run ò gbẹ̀san lára kó mọ́ọ́rẹ́ àfibi sólóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ Ọlọ́run ò gbẹ̀san lára kó mọ́ọ́rẹ́ gbogbo ẹ̀yin olóríire mọ́sálásí yín àti kàn án Ọlọ́run ti kàn án látara ìkúnlọ́wọ́ yín látara àdúró tì yín Ọlọ́run dẹ̀ ní fi sílẹ̀ alágbàr Mr. Olúbíọ́dún Sunday wọ́n ti fún wa ní 20,000 báyìí afẹ́ gíláàsì ti bẹ́ẹ̀ mẹ́sàn-án ni mẹ́sàn-án mo fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan mú gíláàsì kọ̀ọ̀kan 60,000 ẹlẹ́yọ̀kan bó o bá lágbára àti lè ṣe méjì
adẹ̀fẹ̀ blaster but wọ́n padà pè wá sákèsí àríkúgbà tá à ń sọ̀rọ̀ blaster ẹnìkan náà lọ rán wa létí pé conduit wọ́n rí àwọn pé conduit ká kọ́kọ́ ṣe ṣáájú blaster bẹ́ẹ̀ ni wọ́n tún pè wá sákèsí pé fẹ́rẹ́mù gíláàsì ojú wíńdò yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ kó tó kẹ blaster adẹ̀ ti pè oní gíláàsì ká àwọn ṣe ní 60,000 gíláàsì mẹ́sàn-án ní dẹ̀mbẹ́bẹ̀ gbogbo ẹ̀yin olóríire ètò yìí láṣẹ báyìí babalọ́lá ń gbà wá wo báwọn èèyàn ṣe ń bọ̀ wá lówó fún mọ́sáàsì o kó lè mọ́rú àgbo tó lò fún rẹ ẹ jẹ́ mùsùlùmí mi wá mo fẹ́ máa rí bá láti ṣe ń wọlé inshallah àti ní 20,000 látọ̀dọ̀ Mr. Sunday ẹ ní dolosi ẹ ní parẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run ẹ ní dẹ́ni àná ara tí ń bí wèrè nínú. gbogbo ẹ̀yin olóríire yẹn mọ́sálásí tí tẹ́ ń bá wa kọ́ iná ní bí wọ́n nú mọ́dẹ̀ tó ń sọ fún ọba bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹgbẹ́rẹ́ mọ́sálásí yìí nígbà tá a ra páànù ẹ̀ bọ́ndù 16 àwọn kìrìsìtẹ́nì wọ́n ra bọ́ndù 13 bọ́ndù 13 kìrìsìtẹ́nì ló rà fún wa ẹ tún gé àwọn mùsùlùmí wa náà fún wa ní support àmín àrí mẹ́ta bọ́ọ̀dù mẹ́ta àmẹ́gbà tó kan bí igi alhamdulilayi owó táwọn mùsùlùmí fún wa fún support lórí igi going to 500,000 alájà mi ajíbíkí àdé òun gẹ́gẹ́ fún wa ní 300,000 cash ọ̀rẹ́ mi kan olólùfẹ́ Ọlọ́run lára mi wọ́n fún wa ní 600,000 lórí mọ́sáàsì owó wọn wà nù tàfíra gate ẹni ọba ṣe dáadáa sẹ́wọ̀ àwọ̀ wì àwọn ẹsẹ̀ ní bíbí yìí gbogbo ẹ̀yẹ yẹn wíńdò mọ́sálásí yìí mo fi àjọ mú ẹni ọba dẹ̀ jẹ́ pé owó mẹ́ta ní ọba fún wa ẹjọ́ ọba fún wa ní owó ẹyọ kan ẹjọ́ ọba fún wa ní owó méjì 60,000 ẹyọ kan mẹ́sàn-án ní dẹ̀mbẹ́mbẹ́ 60,000 ẹyọ kan mẹ́sàn-án ní dẹ̀mbẹ́mbẹ́ ẹ má dé gbàgbé pa ń sọ̀rọ̀ lórí blaster tẹ́lẹ̀tẹ́lẹ̀ Mr. Emmanuel ara àwọn olólùfẹ́ Ọlọ́run lára mi nu àwọn náà ti bá ní dá sí ọ̀rọ̀ blaster mọ́dẹ̀mẹ́gbẹ́ tí Emmanuel bá rí program yìí wọ́n wòye wíńdò mélòó làwọn bá lè ṣe kí lè fẹ́ máa bínú oríire ọmọlàkejì sí kí ni wàhálà ẹ kí ni problem ẹ nítorí oríire ọmọlàkejì ẹ. alámọ̀fẹ́ mi àbúrò ní ṣe fún mi ẹ̀dẹ̀ wọ́n fi ti mẹ́sì ẹni ẹlẹ́ni ẹ wá lẹ́nu ọkọ̀ competition ẹ lè jẹ́ nígbà tá anybody dàbò yìí nísìnyí sórí orí ọ̀táì wa orí táì náà orí òsè ní táì dey play ẹ̀yìn àti tani níwájú tani pẹ̀lú tani kì í mọ̀ ṣeré ló pé ni. gbogbo ẹ̀yin olóríire
ọ̀yá ẹ jẹ́ ká mú gíláàsì yìí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ bá dẹ́ mọ̀ pé òun lágbára àti mú méjì. ẹni bá mọ̀ pé òun lágbára àti mú méjì inshallah rahman wọ́n ti lulẹ̀ tí wọ́n rò kọ́ ní ẹ bá ànímọ́ni tí mo bá ń sùn lọ́wọ́ tí mo wá gbọ́ pé kan nínú yín ṣe live nítorí Àgbàlá Gabriel àìrí láì fún ilé sí màá máa kó bò yín ni màá máa láì kò ni. Àmín ya Allah. Bàbá alámọ̀fẹ́ wọn lọ́wọ́ ṣe gbogbo ẹ̀yin olùṣe dáadáa lẹ́sùn olóore gómìnà mi lọ́sùnù gbogbo ẹ̀yin alálùbáríkà àtàn tó tún máa padà wo ètò mọ́sálásí àfi ká parí ẹ̀ nínú oṣù yìí o kí bànújẹ́ àwọn bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ àǹkó kí bànújẹ́ wọn lè bá àdọ́bù àwọn ará àdúgbò gẹ́gẹ́ inú wọn dùn pẹ̀lú pa àkàn mọ́sálásí yìí. tọ́ba jẹ́ pé di ọdún tọ́nà tí ń kára pé kí n máa soríire ní babalálàgbà bá ti ń ṣe ni ẹ̀mí rẹ̀ ìgbà ga ọba níwọ̀ ló ń pàṣẹ ayé ẹ̀yin ọ̀tọ̀ ọlọ́run yìí ẹ̀yin àfihàn sólóore ìkà ẹni bí aláìláròjinlẹ̀ òpònú ayírádà alámẹ̀tọ́kẹ̀ ti faná lé kókó alábòsí ọ̀dàlẹ̀ dàmí ara ọ̀dàlẹ̀ dẹ́rú orí. ẹ jẹ́ bá mi sí àpúrógámù yìí gbogbo ẹni tó ní bá ń kọ́ máa kúrọ̀ sí láìfù wa yìí gíláàsì mẹ́sàn-án níbẹ̀ lára mọ́sáàsì yẹn adẹ̀fẹ̀ blásítà rẹ̀ kásẹ̀tù oní gíláàsì kọ́dẹ̀ bá ní kó fẹ́rẹ̀ mú sí kí bírèkì lọ sí bẹ̀rẹ̀ blásítà kí ló dẹ̀ yẹrí kí bànújẹ́ àwọn bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ apárí àdínì kí bànújẹ́ wọn ò lè ga sí. ẹ wo bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ tá a bá parí mọ́sáàsì ọjọ́ tí a bá fẹ́ sí Àgbàlá Gabriel máa wà ń bẹ̀. ó ẹ̀yin blọọgì ẹ bá mi gé bíbá yìí o mọ́sáàsì ìṣọ̀kan Òkìtì Central Mosque ọjọ́ tá a bá fẹ́ sí àtàgbàlá Gabriel lájọ sí Àgbàlá Gabriel máa wà níbẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ tá a bá fẹ́ sí mọ́sálásí yìí orúkọ mọ́sálásí ni ìṣọ̀kan Òkìtì Mosque ìṣọ̀kan Òkìtì Mosque ọjọ́ tá a bá fẹ́ sí Àgbàlá Gabriel ó máa wà níbi àjọsí ni pẹ̀lú ògùn Ọlọ́run àtẹ̀mí àtòun àbúrò ní sẹ́ni kankan kódà Mr. Kẹ́hìndé láti Amẹ́ríkà Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel àjọsí mọ́sáàsì ni Àgbàlá Gabriel ó wà ní ọ̀tọ́ ọjọ́ kọmíṣán rẹ̀ wọ́n sì àdúrà mùsùlùmí abc màtúndé Àgbàlá Gabriel ọ̀yà ìyá mọ́sálásì sí mímá yóò pè ní orúkọ Jésù bàbá o bá ní ìyá mọ́sálásì sí. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ọmọ ọkọ lárákùnrin ọmọ ọkọ ni pẹ̀lú ògùn Ọlọ́run kọ́nà wọn bá ní parí mọ́sáàsì nírọ̀rùn inshallah rahman àti Àgbàlá Gabriel lájọ sí. kọ́nà ẹ wo gíláàsì yẹn jẹ́ mẹ́sàn-án bí kẹlẹ̀ yẹn bá fẹ́ bí méjì 60,000 ẹyọ kan á sì gíláàsì àbílàsì àwọn akùn mo sọ fún yín pé máa
kọ́sára fi sí bọ́ọ̀dù ẹ̀ pé ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state àtàgbàlá Gabriel lájọsí pẹ̀lú ògùn Ọlọ́run. inú mi dùn pé Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel náà ti wà pẹ̀lú wa àtẹ̀yìn àtàwọn àbúrò ní sẹ́ni kankan fáàmù àbìní mẹ́tìrọ̀ bí káfá àdìs Olúwa gán ní ẹ̀yìn ènìyàn èyí tí ń bá ṣe fún yín ẹja yọ ọmọ pé mi mọ̀ ṣe kí lẹ́yìn fẹ́ yálà ìmúre sí. àwọn ẹni tí rìsọ́ọ̀tì pẹ́tísàn yín ẹ jẹ̀bi déwájú Ọlọ́run ni. ẹ máa jẹ̀bi déwájú Ọlọ́run ni. tí tọ́lís wọn náà máa wá àjọ wà bẹ́ẹ̀ ni mosque tó yẹ pé ó kù oṣù kan tá a bá máa sí máa ti fi déètì ìjọ tá a sí ta Àgbàlá Gabriel àjọ bless mọ́sáàsì yẹn ni kí ni problem yín. odidi mosque ńlá kan bẹ ní Ghana kìrìsìtẹ́nì lọ́kọ́ kìrìsìtẹ́nì kan lọ́kọ́ láti bẹ̀rẹ̀ dópin ní Ghana fún AC fún anything mọ́sáàsì wọn fàlù lẹ́kẹ́ bí 250 million kìrìsìtẹ́nì lọ́kọ́ ní Ghana. bọ́lá tí ń bọ̀ tẹ́ lókun lọ́rùn irú àfa àwọn ẹlẹ́pẹ́ sùmùrà sùmùrà tì ní mú mi nì máa fojú yín gbolẹ̀ máa tata sí i lójú ẹ máa ké wọ́n rò pàjá bù yín jẹ ni. àbá ní kí fáka amáyékèrè àwùkọ fáka ẹ mọ irú ẹni tẹ́yìn ọ̀rọ̀ yìí pé kọ̀sọ́rọ̀ tó ò lè sọ ni tó bá bẹ́ẹ̀ bá sùmùrà tì ní mú mi nì sọ̀rọ̀ wàá jẹ́ kórìí ó pè ní agbọ́dọ̀ ò bá dẹ̀ mọ́ abẹ́mẹ́sì ọ̀rọ̀. pẹ̀lú ògùn Ọlọ́run bó ṣe rí nu ẹjọ́ gbogbo ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ blaster ni à ń sọ tẹ́lẹ̀ àwọn kan ni wọ́n gbà wá lámọ̀ràn pé aláàjì blaster tẹ́ ń sọ yìí wíńdò yìí ó yẹ ká ti gbé iṣẹ́ gíláàsì fún ẹni tí ó ṣe wọ́n ti rí fẹ́rẹ́mù wíńdò mo níye tèmi tí ẹ ti fò ó torí àwọn tẹ́ bá fẹ́ blaster wọ́n á blaster fẹ́rẹ́mù wíńdò mọ́ náà fi kó gíláàsì sí. Thank you, God bless you. ẹjọ́ gbogbo ẹ̀yin èèyàn owó tá a ti nílẹ̀ pẹ̀lú blaster tẹ́lẹ̀ àwọn èèyàn ti ṣe dáadáa bó tẹ̀ jẹ́ pé kètò cement tá a ti nílẹ̀ kèpowó tán kẹ́gẹ́ tá a fẹ́ lọ fún blaster a dẹ̀ nídìí tán méjì a nídìí yẹn rìn àmọ́ wọ́n ní gíláàsì ó yá ti gbéṣẹ́ rẹ̀ fẹ́ tí ó ṣe gíláàsì dẹ̀ jẹ́ mẹ́sàn-án ẹyọkàn 60,000 ìwọ náà mélòó lọ rẹ́bùn àlówó rẹ̀ ń bẹ̀ tó ya Ọlọ́run kí bànújẹ́ bàbá ẹlẹ́kùn ẹgbẹ́ rẹ̀ ó lè bá a ga sí i ó ní òun gbọ́ tí ẹ bùn ní 300,000 ọlọ́mọ ọmọ òun lòun kó yìí wọ́n tún ti bùn ní màálù kò ní yọ̀ọ̀ká yẹ pátá díẹ̀ tí a bá ti ẹ̀bùn mi ní màálù kí ni pírọ́blẹ́mù ẹ wọn àti ẹ̀bùn mi tó fi ń pariwo wọn àti ẹ̀bùn mi ní dàrẹ́ẹ̀tì owó tó fi ń pariwo tá a bá wá rẹ́ni tó rí ẹ̀wú tó bùn mi ní kọ́kọ́rọ́ ọkọ rẹ̀ ń kọ́ tí ò ní kú dànù báyìí bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ tí ò tó ní tún ẹkún rẹ̀ sùn báyìí wọ́n dẹ̀ máa bùn mi wọ́n ń gbé bọ̀ wọ́n máa gbé wá mo dẹ̀ máa tẹ́wọ́ gbà á Ọlọ́run sí lẹ́yìn alábòsí ẹ̀yin yóò sínú mùsùlùmí ó yẹ kó ẹ lọ wẹ̀ sí Islam ni kọ̀dísírì tẹ káfíran ó ti di kèfèrí ó ti di kèfèrí kí ni pírọ́blẹ́mù yín ẹ jọ lórí wíńdò mọ́sálásí
gbogbo ẹ jẹ́ kájọ dá sí tọ́lọ́run account number lẹ́ ń wò yẹn First Bank account 30 38 98 0867 inshallah rahman gbogbo tó bá jáde ní gíláàsì yẹn a kò fún gíláàsì kó wá bá ní rí fẹ́rẹ́mù kálẹ̀ mẹ́gbẹ́ tá a bá rí gbàjọ́ nu blaster àti ẹ̀kọ́kọ́ máa bá iṣẹ́ lọ ọlọ́run ní fẹ́ni kọ̀ọ̀kan wá sílẹ̀ o gbogbo yẹn wá tá à ń kún ọmọ ìyá wa lọ́wọ́ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe alukurani gẹ́gẹ́ sọ fún àpé ọmọ ìyá kan náà jọ ni wá alukurani ó ní ọmọ ìyá kan náà jọ ni wá Olúwa wa ní ẹ bẹ̀rù mi kẹ́ẹ̀dẹ̀ bẹ̀rù okùn bí kan náà tẹ́ ẹ fi máa ń búra láàrin ara yín. Àmín ya Allah. Mr. Sunday àbúrò ní sẹ́yìn owó yìí ti wọlé o 20,000 ti wọlé ẹ̀ ní parẹ́ o wọ́n láwọn náà kún mọ́sáàsì lọ́wọ́ ọlọ́ọ̀bá ní kẹ́yìn náà lọ́wọ́ ṣáàmà wò kẹ́ẹ̀mọ́ fojú olóore gúgi ẹ̀yin àfáàmù ìdí ní àwọn ọmọ ìyá yín kù lọ́dún Àgbàlá Gabriel ọmọ ìyá yín tí kù lọ́dún Àgbàlá Gabriel wọ́n tó 200 ẹ lọ wá tirẹ́là tẹ́ẹ̀fì lọ kó wọn kẹ́ẹ̀dọ̀ lọ yanjú tí wọ́n fẹ́. ètò Àgbàlá ń fún lówó ń jí ọ̀sẹ̀ ń bẹ́nu wọn níbi ẹ̀bàjọba Nàìjíríà dé tẹ́ ẹ bàjẹ́ dé ètí ń fún lówó ojúmọ́ ètí ń fún lówó oṣù ìtọ́jẹ́ kíjọba ọmọ ṣe ọlọ́run ò lò wọ́n fún wa ó tún wá rẹ̀ ẹnìkan mẹ̀sáyà tuntun kan ó tún ràn ẹ̀dẹ̀ tún kẹta sọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ni. àìmọye àwọn tí ń lọ́dọ̀ Àgbàlá Gabriel tí ó ta wọn lọ́rẹ tí wọ́n dẹ̀ kú ọlọ́dẹ̀ tí wọ́n lọ kírun tí wọ́n tún padà sọ́dọ̀ ẹ̀ táìmọye wọn pè mí wàláì tàláì mo fi Olódùmarè ọba tó lẹ̀mí mi búra àìmọye àwọn mùsùlùmí tára ni wọ́n pariwo mọ́sáàsì ẹ̀rí tí wọ́n rò wọ́n sunkúnsunkún ẹ̀ràn wọ̀lẹ́kún ọ̀rọ̀ ọbúlá tó ń sọ fún wọn ẹni tí ò jẹun sùn tẹ̀lé ọwọ́ akásùn bá ṣé kọ́ dákú mọ́sáàsì ni ẹ̀yin wèrè gbogbo yìí èèyàn lọ́mọ mẹ́rin ó níyàwó ó di 5 òun sì 6 wọn ò jẹun sùn ọlọ́ọ̀bá lè mọ́mù kí ọ ṣàánú ìmáàmù náà ló wọ́n tí ì jẹ nǹkankan ìmáàmù náà ló ń jẹ́ lé ẹ̀yin ọ̀dájú burúkú wèrè yìí ẹ máa rànjú wọn ẹ̀sìn tiwa o kì í sẹ́sìn ẹ máa ń gbọ́rẹ́ fún yẹn ká dá abẹ́ tó bá tún sọ bẹ́ẹ̀ nù yín ẹ̀sìn Islam ẹ̀sìn àánú ẹni ọba tún sọ bẹ́ẹ̀ tó bá sọ pé ẹ̀sìn Islam kì í sí ẹ̀sìn tá a máa ń gbọ́rẹ́ fún yẹn kò ní yẹ ká dá fún torí rọ nípa ká dá abẹ́ tó bá sọ bẹ́ẹ̀ nù yín ẹ̀yin olórí burúkú gbogbo yìí ẹ̀dẹ̀ sọ Islam dẹ̀ sí ọ̀dájú ẹ̀dẹ̀ dọ́ ẹ̀sìn Islam ẹ̀sìn sọ di ẹ̀sìn ọ̀dájú nígbà àtọ́lùwà gẹ́gẹ́ sọ pé máa sálẹ̀ di yukiridu la akọ́rọ́dọ́ni àṣànà fáyọ̀dọ́ ifá wùláwùláwù ẹ̀dẹ̀ ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn àánú kò ní yẹ àtúwárẹ́ ẹnìkan tọ́lọ̀ ń tún rán ọlọ́run Àgbàlá Gabriel ìta Àgbàlá Gabriel gẹ́ńsẹ̀ ọjọ́jọ́ orí ẹ̀ náà ọ̀gá mọ̀ pé wọn ò tóbi ọlọ́run ní ṣé nígbà tọ́lọ́run rán ṣé ẹ fẹ́ máa bínú ọlọ́run lára ẹ̀ ni ṣé ẹ fẹ́ máa bínú ọlọ́run lára ẹ̀ ni ọlọ́run wa rán ọ wá ń ṣe tó bẹ́yẹ fún mùsùlùmí fún kìrìsìtẹ́nì kò dẹ̀ fagídí kọ̀ǹfíìsì ẹnì kẹ́kẹ́ pé wá ṣe Christian àìmọye àwọn tí ń lọ ọdún ẹ̀ wọ́n kú lọ́dún ẹ̀ wọ́n lọ kírun wọ́n tó padà mọ́ra àwọn tí ń pè mí tí ń ní tá a bá lọ pàdé ẹ̀ ní Kòròdú táwọn ọ̀bàrí mọ́tò nídàájí àwọn tó kọ́ kásùbà káwọn tó kú lọ́dọ̀ rẹ̀
ẹ̀yin ìka abanilókọjẹ́ yìí ká yẹ pátá dín torí náà gbogbo ẹ̀yin olóríire gbogbo ẹni tó ń dàbà bẹ́ẹ̀ kún wa lọ́wọ́ ọ̀rọ̀ mọ́sálásí yín ibi ó dé nìyẹn o wíńdò yẹn ni wọ́n ní ká kọ́kọ́ ṣe náà o wàláì oní wíńdò dẹ̀ ti wálé ní 60,000 ní apẹ́yọ kọ̀ọ̀kan tá a bá rẹ̀ dẹ́ tó lè ṣẹ́gun ọlọ́run lọ́fẹ̀ẹ́ kó jẹ́ mọ̀ gbogbo tí wọ́n dẹ̀ bá bẹ́ẹ̀ fi kú sí ọlọ́run lọ́wọ́ a máa retí mẹ́sẹ̀gì yín account number lẹ́ ń wọ̀ yẹn first bank account 30 38 98 08 67 ilé ẹ̀wú yá ó di ìlú bàbá mi ìlú ìyá mi ìlú Ìkirè ẹ̀wú ní ìwòrin ẹ̀wú filẹ̀ àmì fọ́nà mi ẹ̀wú tí ò ní fàbújá lẹ́kàn bàbá kábíyèsí Akire tìlú Ìkirè Ọlámbẹ́lóyè Fàlàbí àbúrò òní sẹ́yìn o bàbá ṣe mi mọ́ máa gbà gbogbo ilẹ̀ Ìkirè àṣekálá Haji Musliudeen ọlọ́run ọmọ dẹ̀dà àmúsíyìn o jẹ́ àtò lẹ́yìn yín pẹ́ kẹ́ ẹ̀ ṣáájú fún wa jìnà lórí gbogbo àwọn àfáà wa nílùú Ìkirè mo wá kí bàbá mi àfáà mi ọ̀gá mi ọkọ ìyá mi àṣẹ́rẹ̀ Alhaji Abdulrahmani Makinde Adisa Olówu anakumola ọlọ́mọdọ̀rọ̀ àfáà mi rú ojúmọ́ rẹ láàmọ̀ sí àwọn kan wà lọ́sàn-án kábíyèsí Olódùmarè àwọn ọ̀ràn kan wà láàárọ̀ kábíyèsí Olódùmarè àwọn ọ̀ràn kan wà lálẹ́ àwọn ọ̀ràn kan wà lóru àwọn kan wà láfẹ̀júmọ́ àwọn kan ti ń kásùn bá lọ́wọ́ báyìí abẹ́ ẹ̀sẹ̀mọ̀ kan iná láwa sẹ́yìn àfa ìṣẹ́ láròjinlẹ̀ pọ̀ lọ́hùn ṣe ní àròjinlẹ̀ nípa Ọlọ́run ni abẹ́ ẹ̀sẹ̀mọ̀ tí gbogbo wa wà yìí iná làwọn kan ti wà láàárọ̀ àwọn kan dẹ̀ máa wà lọ́sàn-án àwọn kan máa wà lálẹ́ àwọn kan máa wà lóru àwọn kan máa wà láfẹ̀júmọ́ àwọn kan máa wà níyàlẹ́ta lábẹ́ ẹ̀sẹ̀mọ̀ kan yìí lórí ilẹ̀ kan yìí ẹ̀yin nu Ọlọ́run nu ọkọ̀ tí ìsìlámù ọ̀jẹ́ gbogbo ẹni tó bá pè nù yín ẹ̀ parẹ́ ni